Ile-Ẹjọ yọ gómìnà Tẹlẹri yìí nípò sẹ́nẹ́tọ̀ pátápátá. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan èyí tó fìkàlẹ̀ sílùú Àbújá olú ìlú ilẹ̀ wa ti gbégi dínà pátápátá fún gómìnà ìpínlẹ̀ Benue nígbà kan alàgbà Gabriel Suswan tó jẹ́ ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àwọn èèyàn àríwá ìlà oòrùn Benue nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Wọ́n ní kó palẹ̀ ẹrù ẹ̀ mọ́ láàrin àwọn asòfin náà kó sì kọrí sílé ẹ̀ torí òun kọ́ ló wọlé sípò ọ̀hún. Nínú ìdájọ́ tí ilé-ẹjọ́ náà gbé kalẹ̀ lọ́jọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 yìí, àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà lórí àga ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún ni wọ́n fẹnu kò pé ìdájọ́ tí ìgbìmọ̀ tìrìbùnà ti kọ́kọ́ dá èyí tó ṣègbè lẹ́yìn Suswan tó sì fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ kò péye kò sì tẹ̀wọ̀n. Wọ́n ní ìdájọ́ náà láwọn ìkùdíẹ̀ káàtó nínú, nítorí náà wọ́n dànù bí omi ìṣanwọ́. Nínú ìdájọ́ tìrìbùnà ni wọ́n ti wọ́gi lé ẹjọ́ tí olùdíje lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC ọ̀gbẹ́ni Emmanuel Minga Udende pé tako Suswan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Àmọ́ nínú ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí, onídàájọ́ Abímbọ́lá Ozaruge tó léwájú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kéde pé ìgbìmọ̀ tìrìbùnà tó gbọ́ ẹjọ́ yìí tẹ́lẹ̀ ṣàṣìṣe nínú ìdájọ́ wọn lọ́jọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2023 yìí, torí ẹ̀ la fi da ìdájọ́ náà nù. Bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa Independent National Electoral Commission INEC ti ṣe kéde olùpẹ̀jọ́ yìí, ìyẹn Udende, gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tẹ́lẹ̀ nínú ètò ìdìbò sípò aṣòfin àgbà tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí bófin mu, ó péye torí bẹ́ẹ̀ òun ló wọlé ìbò náà. Kò sẹ́ni tó máa sanwó ìtanràn fẹ́nìkan láàrin olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́, kálukú ni kó faramọ́ ìnáwó tó rọ̀ mọ́ ìpẹ̀jọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde. Ẹ rántí pé INEC ti kọ́kọ́ kéde Udende bí ẹni tó yege ìbò náà pẹ̀lú ìbò 145,000 nígbà tí Suswan tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Benue tẹ́lẹ̀ ní ìbò 1,250 àti díẹ̀. Àmọ́ nígbà tí Suswan gba iwájú tìrìbùnà tó ń gbọ́ awuyewuye ìbò lọ, wọ́n ní Suswan ló wọlé torí àwọn màgòmágó ti pọ̀jù nínú ìbò tí wọ́n kéde rẹ̀ fún Udende tẹ́lẹ̀. Ní báyìí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ní Udende ló wọlé, wọ́n sì ní kí Suswan lọ wábì kan jókòó sí. Ilé-ẹjọ́ yìí ní gbogbo ẹjọ́ nípa ètò ìdìbò sílé aṣòfin máa ń kángun sí, torí bẹ́ẹ̀ kò sáàyè gbígbé ẹjọ́ lọ sílé ẹjọ́ tó ga jùlọ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.